Bishop Kayode Gideon Kayode Ogunniyi ti ìjọ Ìgbàlà Christi, the Unique Christ Salvation Church and Evangelical Ministries International. Eléyìí tó ń ṣe àjọ̀dún ogún ọdún lónìí. Ìyìn ni mo ní fọ́lọ́run torí pé nínú orin tá a kọ lẹ́ẹ̀kan ó ní ìrọ̀rùn púpọ̀ kọ́ la lè fi délé ògo, ṣùgbọ́n tá a bá lè forí tì ayọ̀ ni ó gbẹ̀yìn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá eléyìí tí ó jẹ́ kí n jẹ́ alààyè ọkàn, nítorí pé ìṣúró iṣẹ́ ìránṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ tó jẹ́ tìjọ Ìgbàlà, bí ènìyàn bá ní àtìlẹ́yìn Ọlọ́run, ìjọba òkùnkùn kò fẹ́ gbọ́ gbogbo tí ó bá fáwọn èèyàn nígbàlà bí kó ṣàpá ẹni tá a gbélé lọ́wọ́ ló máa ń ṣèjọba òkùnkùn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lógún ọdún yìí oríṣiríṣi ìpèníjà ló ti wá, ṣùgbọ́n Ọlọ́run mú mi borí gbogbo ẹ̀ pátápátá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dáfídì nínú orin Dáfídì orí 24 ẹsẹ̀ 19 pé púpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀. Mo dúpẹ́. Ọlọ́run fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Lẹ́yìn ogún ọdún yìí báyìí, èyí tí ó mọ̀ tẹ̀lé ìsọjí ìta gbangba káàkiri, oore ọ̀fẹ́ láti wàásù rere ju tàtẹ̀yìnwá lọ. Hàn pé tí àwọn bá ṣe fógún ọdún tọ́lọ́run sì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀, ó já sí pé ọ̀nà nìyẹn. Ọ̀nà tí àwọn bá dẹ̀ tọ̀ tí bá mú ire wá kì í yí padà. Ọ̀nà Ìgbàlà tá a mú mi tọ̀ yìí láti máa wàásù rere fún gbogbo ẹ̀dá ènìyàn, àní padà ń bẹ àmọ́ tẹ̀síwájú. Ìyẹn báwọn ní tìjọba òkùnkùn wọ́n máa dínkù sí nítorí wàásù yìí rere. Nígbà tí àwọn ènìyàn bá gba Jésù sí, ìjọba òkùnkùn máa rilẹ̀, bẹ́ẹ̀ ni Jésù máa tẹ̀síwájú bí ó ṣe rí nìyẹn. Bíbélì pé ìkórè pọ̀ ṣùgbọ́n alágbàṣe kéré. Àwọn pásítọ̀ méjèèjì yẹn, ìkànnì wọn ni ó wà ní ìcháàjì Ẹgbẹ́dí Victory Parish, èkejì ó wà ní ìcháàjì Glory Parish Lẹ́dẹ̀. Evangelist méjì yẹn, ìkànnì wọn ó wà ní headquarter ń bí, ìyẹn ọkùnrin. Obìnrin yẹn jẹ́ ìyàwó pásítọ̀ ti bí, so wọ́n di ẹdẹ mú láti akọrin ẹ̀mí ní arábìnrin yẹn. Rí pé náà wọ́n súre fún pé ohun rẹ̀ gbogbo tó bá ti ń kọrin ẹ̀mí, ìjèrè ọkàn ó máa wáyé, ogun òkùnkùn máa tẹríba, ìjọba Ọlọ́run máa gbòòrò sí, adití a máa gbọ́ràn, àfọ́jú a máa ríran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá à ń retí náà ni pé kí wọ́n fi egun ọ̀dọ́ kí wọ́n fi wàásù ọ̀rọ̀ náà. Rí pé mo kà fún wọn, mo sì dárí wọn sí ìwé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 2 wípé kán wàásù ọ̀rọ̀ náà nígbà tó wọ̀, ìgbà tí ó wọ̀, nígbà tó rọrùn, nígbà tí ò rọrùn, kán wàásù ọ̀rọ̀ náà. Àkókò egun ọ̀dọ́ náà ní báyìí kán fi wàásù ọ̀rọ̀ náà, wọ́n á lè jèrè ọkàn sí ìjọba Ọlọ́run. Mo ń retí àwọn ọmọ ìjọ tí ẹ̀mí mọ́kúnnú wọn tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ nínú ìrìn àjò ìgbàgbọ́, tí wọ́n mú ìjọba ọ̀run àti èròǹgbà ìgbàlà tọ́lọ́run nípasẹ̀ Kristi kan mú lọ́kùnkúndùn. Tí mo fẹ́ nìyẹn, tí mo retí lọ́dọ̀ wọn nìyẹn. Àti pé rí pé a tún ṣe ìfilọ́lẹ̀ owó láti gbé iṣẹ́ ìránṣẹ́ kàtídà tá à ń kọ́ láti gbé sókè. Gbogbo èyí náà mo retí, àtàwọn tán ti pledge o, àtàwọn ènìyàn míì náà, àtàwọn ọmọ ìjọ náà kí wọ́n tún dáwé sóbì ju tàtẹ̀yìnwá lọ. Ó jẹ́ pé nígbà tí àbá fi sọ pé a ṣe ogún ọdún ó lé kan nírú àkókò yìí lọ́dún tó ń bọ̀, kí ọwọ́ rere kó ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn, kó ti wà nínú cathedral yẹn ní gbígbé sókè. Irú bẹ̀yẹn sì rí pé lẹ́yìn ibi ọ́tà tó máa ṣe gbayàwó, àwọn ibi tó kù
ibi tí àwọn akọrin wà, ibi tí àwọn oníwàásù àti àwọn evangelist gbogbo alàgbà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì, níwájú èrò ni, then lókè nígbà tá a bá ṣe gálárì yẹn gbogbo táwọn èèyàn wà ní wọn yẹn. À ń retí wípé nígbà tá a bá fi rí oṣù mẹ́fà sí àkókò yìí ká ti ṣe dẹ́kì yẹn, ké gbogbo ibi tí àwọn èèyàn gbàgbọ́ kí gbogbo ẹ̀ ti dúró, kákan mọ̀ pé láìpẹ́ láì jìnnà ojú tọ́lọ́ lè ṣe lọ ilé ìjà àwọn èèyàn tán bá mú un lẹ̀ ohun gbogbo á tún olúgbogbo sí i. ìyànjú mi fún gbogbo ẹ̀dá ènìyàn ni pé Jésù nìkan lọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù. A kọ nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 24. Jésù wípé kò sí ẹnikẹ́ni tó lè tọ̀ ń wá bí kò ṣe pé bàbá òun bá fà á wá. Ó tún sọ nínú orí 6 yẹn náà ìwé Jòhánù ẹsẹ̀ 45, ó ní kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ òun bí kò ṣe pé Ọlọ́run bàbá bá fà á wá, ó lóun ó sì jíru wọn dìde ní òpin ọjọ́. Mo rọ̀ gbogbo ẹ̀dá ènìyàn táwọn bá ti ní Jésù kán ní Olúwa tó gbàlà wọn, nítorí pé ìrìn àjò ìgbàgbọ́ kì í ṣe tẹ̀sìn lásán, ó jẹ́ ìrìn àjò ìgbé ayé àlàáfíà tí mo gbé ní dé ìjọba ọ̀run. Òun ni mo fẹ́ kí gbogbo èèyàn ó gba Jésù Olúwa tó gbàlà. Àwọn tí ò sì ti gba Jésù, mo rọ̀ wọ́n wípé nínú àánú ńlá Ọlọ́run olóòfò wọn tọrọ lọ́kàn kí àwọn àtàwa ká lè jẹ́ àjùmọ̀jogún ìjọba Ọlọ́run. Mo súre fún gbogbo èèyàn wípé gbogbo ẹni tó wá yìí lénìí, lákọ̀ọ́kọ́ mo súre fún wọn àdélébárí, àrìnàkórè, àkòyábí, ohun rere tí ọkàn ẹnì kọ̀ọ̀kan ń fẹ́, èyí tá ti béèrè nínú iṣẹ́ ìránṣẹ́ tòní, èyí tó lè mí ìlú lọ́kàn tí ò lè béèrè ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run ló ń bá sọ, Ọlọ́run ó sì pàdé ẹnì kọ̀ọ̀kan lọ́gẹ̀gàn bí tán ti nílò Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò sì rí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tí ẹ ká ohun wa sílẹ̀. Àdélébárí, àrìnàkórè, àkòyábí, ìdílé yẹn á rójú ọ̀nà yẹn aráàyè, mo tẹ bá dáwọ́ láyọ̀ sí rí, ọ̀rọ̀ yẹn ajá sáyọ̀, àti àwa àtẹ̀yìn lájọ jùmọ̀ ṣe 40 ọdún iṣẹ́ ìránṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni á jùmọ̀ ṣe 60. Olúwa ṣeré rárá tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá tètè múra gan wá já yín lẹ̀ á sọ mo ti ṣe tán o tó bá tètè múra o ò ní tẹ̀lé mi o àwọn mọ́tò wà bá mi ni wọn fi ṣe Olúwa ṣeré rárá. Pastor Banjo and Pastor Gbadun from Ogun, ẹ hallelujah bí ṣe bá wà. Thank you, God bless you. Mrs. Adeniran from Ogun. Thank you, mommy. Prophetess Opolopo from Dide. Okay, I want to go to our video. Come on, hallelujah. Lady Evangelist Ganiya Akindele. Chairperson, you will be here. Mrs. Ojo from Dide. Thank you, God bless you. Mrs. Pastor Samson from Dide. Pastor Samson. Hallelujah. Thank you. Welcome. Wọ́n láwọn kan ṣì ń bọ̀ tó bá ṣe ń jẹ́ ọmọ introduce wọn. Gbogbo lẹ́sìn mẹ́ta láti ìlú Ẹdẹ, ẹ jẹ́ ká dìde dúró ká hallelujah sọ́dọ̀ àwọn ọba. Lẹ́sìn mẹ́ta kù. Èmi màá lédè yín. Praise the Lord. Hallelujah. Ọlọ́run ní àgbẹ̀ fún wa. Pastor Motayo, Vice Chairman Camp. Pastor Omotayo, Vice Chairman Camp. Mr. Abe, CEO Abe Autos. Mr. Adebayo, CEO Celebrity Film. Àwọn tó ti bọ̀. Pastor Falotimi, Camp Secretary. Mr. Theophilus Ọlá Ìgbò. Àwọn náà ti bọ̀. Àwọn ni Deputy Provost ti bọ̀ náà kọ́ mi. Lẹ́kẹ̀ẹ́ ti dé Ìgbé address Deputy Provost ní àti Sini College. So bí àwọn olùkọ́ ṣe ń dé, I'm gonna introduce you. God bless you. It's time for the choir administration. Choir administration. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn.
tẹ́ ẹ̀ bá pàtẹ́wọ́ dáadáa wọn ò ní jáde o. Wáyà.
before you today to witness the 28th anniversary of the New Christ Annual Church. Not only for the common sake, but for whoever the Holy Spirit may appeal to support the building of the cathedral. The coming to this status of the cathedral only happened in the last 1 year. Before a year ago, it was barely at the window level, less than window level. And the reason why it's taking so long is because I have a pact with my God that I will never be part of the pastors who will say, you must do this for God. No. If somebody is actually born again, you don't need to force him before he pays tithes and offering, before he decides to have a hand in the things of the Lord. Having said that, I congratulate every one of us who is here to be part and witnesses of this 20th anniversary. A lot of churches started the time we started, but they are no more. Not because they don't want to be, but their general overseer died. And as a result of that, the church fizzled out. Ẹ ti máa gbọ́, ọdún ní sọ pé wọ́n ní amú olùsọ́ àgùntàn kúrò agbóṣètú. Àwọn èèyàn ti gbìyànjú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nínú àlá burúkú ìran ìka wọn, bóyá dẹ̀rí ẹ̀dẹ̀ ṣubú àwọn yẹ́rọ lẹ́pa. Tó bá jẹ́ ìrántí Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bóyá nìkan tó bá lè rí Bíbélì kàí bá mi ṣí ìtọ́lọ̀ sọ fún gbogbo ẹ̀dá ènìyàn tó bá gba Jésù tó sì dúró tì. Ó wà nínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 3. Ẹni tó bá rí ó lè bá kà níbi kíbi tẹ́ bá wà. Olúwa wí pé ẹ̀mí mi kì yóò fi gbàgbọ́ bẹ́ẹ̀ ni ẹ̀jà mọ́. Ẹlẹ́ran ara lásán sáà ní òun. Ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. That is the part with every righteous individual who has decided not to add anything to the name of Christ. Only ọdún wa ń sì jẹ́ 100 ọdún. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ máa ń ka orin Dáfídì orí 50 ẹsẹ̀ 10 sí 12. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní 50 ọdún lọ́dún tàwọn. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé Mósè ló kọ Psalm 90 yẹn. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ló sọ̀rọ̀ ní Genesis chapter 6 verse 3. Tí Ọlọ́run bá sọ̀rọ̀, tẹ́nìyàn bá sọ, tó bá dé ọmọ Ọlọ́run tòótọ́, tàbí ẹ kó gbámú tọlọ́run ni. Mósè gangan tó kọ́ ó lọ 100 ọdún. Mo kíyèsí pé tó bá ní Jésù Olúwa tó gbàlà rẹ, àwọn àkọsílẹ̀ kan wà ní Bíbélì. Èmi kọ́ ni mo wàásù oníwàásù ń bọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé lé mi lọ́wọ́ láti pèrò sọ́kọ̀ Bíbélì sọ pé ìkórè pọ̀ sí fún alágbàṣe kéré. A fẹ́ yan ènìyàn 4 lónìí, 2 sí ipò evangelist, 2 sí ipò àlùfáà. Ṣùgbọ́n kí wọ́n lè mọ bí tá a ti ń bọ̀, òun ni atọ́tọ́nu tí wọ́n ń ṣe kí wọ́n lè mọ bí tá a dé dúró àti bí tá a lọ. Tó bá jẹ́ pé a bá òkùnkùn rẹ ni a ti kọ́ kàdúrà yẹn àti tán ti pẹ́. Tá a bá òkùnkùn rẹ ni kàdúrà yẹn lè yan 50,000 láti kọ́.
ṣùgbọ́n Bíbélì sọ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ó jẹ́ kó lé wa wípé ó ní ká má ṣe lára nígbà táwọn ènìyàn búburú wá ń bẹ̀ wọ́n, ó ní ká lè panu láéláé ni. A dúró ti Ọlọ́run, òun náà sì dúró ti wá. Ìdí nìyẹn tó ti jẹ́ pé gbogbo àláborúkọ rẹ̀ kà kò ṣẹ́ àtogun abẹ́lé àti títa kò sí ìtòkùn ronú ẹ̀ nítorí pé ìjọba òkùnkùn yẹ kó ìjọba Ọlọ́run. Ó sọ èyí àwọn tí wọ́n wà níbi tí mo ti ṣe 67 birthday àti ìkójáde ìwé àti ìgboyè Archbishop ní ọdún tó kọjá, wọ́n rí pé gbogbo tí mo sọ yìí láti kọ sínú òun dá kó jáde yẹn. Ṣùgbọ́n kí ẹ̀yin tẹ́ ẹ bá wá bá a yọ̀ kẹ́ lè mọ ibi tá a ti mọ ibi tá a dé dúró. Ẹni bí a máa wò pé ìjọ ogún ọdún kí ló ní tàn tí kọ́ kàtídà torí pé a dúró tọ́lọ́run ni o. A sì ṣetán láti tẹ̀lé òkùnkùn fún ìdí kan gbogbo. Wọ́n gbàgbé wípé Bíbélì ó ní Jésù díẹ̀ nìkan mi. Nítorí ìdí èyí, gbogbo ẹni tá a fẹ́ yàn sípò mo fẹ́ rí lórí ìjókòó ìwé àyù. Hello. Jẹ́ Ìfọlá Jídé àtìyàwó ẹ̀. Okay, that's right. Evangelist ológun owó báyìí. Okay, good. Bangba. And has been now teacher and going to be evangelist now. Gideon Kayode, where are you? Please, all of the four of you be on seat. The mantle we are giving to you today is not to go the way the pastors of the world are. You are supposed to be kingdom soldiers, as I am. Mo fẹ́ kí ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn kẹ́ẹ̀kọ́ sílẹ̀ ní Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ ìkẹrìnlélógún sí ìkẹtàdínlọ́gbọ̀n mo fẹ́ kẹ́ẹ̀kọ́ lẹ̀. Mo sì fẹ́ kẹ́ẹ̀kọ́ sílẹ̀ Tímótì kejì orí 9 ẹsẹ̀ kejì. Wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé nínú ìrìn ìgbàgbọ́ gẹ́gẹ́ bá ti kọ sílẹ̀ nínú ìrìn Jòhánù orí 15 ẹsẹ̀ 33 ó nínú ayé ẹni ojú oríṣìíríṣìí ẹ̀tútúká òun ti ṣẹ́gun ayé. Nínú ìrìn àjò gẹ́gẹ́ bí evangelist tàbí oníwàásù olùṣọ́ àgùntàn, ẹ má rò pé ìrìn àjò gbẹ̀fẹ́ ni o. Ní ọjọ́ kìíní sọ́jọ́ keje gbogbo oṣù ẹ gbọ́dọ̀ máa gbà ààwẹ̀. Ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kejìdínlógún ẹ gbọ́dọ̀ máa gbà ààwẹ̀. Ní gbogbo ọjọ́ Wednesday láti òun ẹ gbọ́dọ̀ máa gbà ààwẹ̀. Bẹ́ẹ̀ ni tó ń pé nígbà tí o gbọ́ tí èdè kan sọ ó lọ́dọọdún làwọn èèyàn ríran kú ṣùgbọ́n kò lè ṣe tó gbé ohun gbogbo fún yín láti ṣe kò tó gbé kí n dìgírì lọ pé ìtawù yẹn kò lè ṣe ṣùgbọ́n ẹnu lásán kì í ṣe é. Bíbélì sọ pé láìsí àwẹ̀ àti àdúrà lè ṣe ohunkóhun
àwọn tó mọ̀ mímí tí wọ́n ti ṣe ọba wọn mọ̀ pé tàwẹ̀ tàdúrà ni mo ní witness bí nígbà tó kún dé Simi gẹ́gẹ́ bí provost college of technology Iléṣà mo ní àwẹ̀ every last Wednesday of the month pé gbogbo sáàbì pátá wọn gbọ́dọ̀ gbà wọ́n dẹ̀ pàdé mi lọ́fíìsì mi láago 12 wọ́n tó bá ti ṣe bẹ́ẹ̀ jẹ́ bá nìyẹn bẹ́ẹ̀ ni. a ní ni wọ́n bí pé àwòká ti jẹ́ túbú yẹ ká mo ní jẹ́ ìpátá tèmi nínú Jésù ló wà tó bá jẹ́ ti pé ẹ̀rọ tó bá jẹ́ tayé tí wọ́n bá ti rí ẹbí wọn ló fẹ́ jà ṣùgbọ́n tí èèyàn kan bá lóhun àjẹ́ tẹ́nìkan lóhun èmìrì tẹ́nìkan lóhun ògbóni ó bá ní Bishop Ogunniyi lórúkú tó ń fẹ́ dojú kọ ó fẹ́ dojú okú ṣọ́ọ̀tì èyí torí pé bàbá yẹn bàbá tó dájú ni mo lè máa ń sọ pé ẹ tí ó bá dúró sẹ́gbẹ́ mi gbọ́dọ̀ jáláwé àtàdúrà tó tán bá ti wí mísà ẹ̀ báyìí tí ò bá ti bà mí wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá sì wà lórí pé o fẹ́ jẹun àárọ̀ oúnjẹ fún oúnjẹ alẹ́ lójoojúmọ́ nǹkan ṣe ọ́. When my children were growing up, I carry them to Monday every month. Àdé máa pè àdúrà máa ní wọn wú tẹ̀lé mi sí. Tó bá jẹ́ bàbá mi ló fẹ́ pa mí olóòrán sí bojì. Bẹ́ẹ̀ ni, a ní ìdájí mo máa sọ. Torí táwọn bá mọ orú àdúrà yẹn gbà, nǹkan lè sọ ọmọ wòlíì. So iṣẹ́ jẹ́ ìgbà nìyẹn o. Àwẹ̀, àdúrà, ìṣoore. Ẹ wá gbọ́dọ̀ fi kún holiness ó ṣe pàtàkì jùlọ. Torí pé tó o bá ti jẹ́ mímọ́ tó o lè gbàdúrà kó gbà. Ó ní ẹ jẹ́ mímọ́ nítorí bàbá yín jẹ́ mímọ́. I'm quoting from 1 Peter 1:15-17. Dáfídì sì rò pé ó ní tí n bá gba ẹ̀ṣẹ̀ láyà mi ó ní Ọlọ́run kì yóò gbọ́ tèmi. Ọlọ́run lè máa gbọ́ ti yín. Mi ò lè fún yín ìdánilójú pé ogun ò ní dìde nínú ìjọ ó lè dìde. Ṣùgbọ́n kíní kan dá mi lójú pé tó o bá ti wà lórí mímọ́ bí ọ̀tá rẹ̀ bá pé 1000 ìwọ ọlọ́pàá yìí wọn. Àwọn àdúrà kan àti máa ń gbà ó tó jẹ́ pé ẹ̀rọ mẹ́ta kàn wọ́n pé kí wọ́n sọ bí. Having said this, mo bẹ̀ yín òfurufú Ọlọ́run bẹ̀ yín iṣẹ́ tá a gbélé yín lọ́wọ́ ìwàásù ìdèrè ọkàn ní o. Ìrìn yín pé tó bá ti gba Jésù wàá lówó rẹpẹtẹ o ṣùgbọ́n kíní kan dájú tó o bá ní Jésù kádàrá rere tó gbóyá látọ̀dọ̀ kò sẹ́ni tó lè bàjẹ́ tó ń pè dandan ní àṣẹ. Nínú ọjọ́ méje tá a ti ṣe kọjá mo sọ̀rọ̀ kan fún yín mo nígbà tí mo fẹ́ lọ ṣe ẹ̀dá àwọn secondary school ẹnìkan tó súnmọ́ mi ó pọ̀fọ̀ ó ní ìdánwò tó fẹ́ lọ ṣe ìkáyọ̀dé ó ní ṣe wà yege mo ní màá yege ó ní Olúgbọ́n ṣe kò yege mo ní mi nǹkan Olúgbọ́n ó ní àrẹ̀sà ṣe kò yege mo ní ìdárẹ̀sà ó ní ọ̀ràngún àga mo ní mi ṣe kankan náà gbogbo ẹ̀. Ó jẹ́ mọ̀ pé àwọn yẹn wọn kì í padà Fáráò ní wọn ọtí tán bá parun títí dò ní wọn kó lórí iṣẹ́ ṣùgbọ́n wọn parun bẹ̀rẹ̀ ni. Tó bá ti ń gbàrò tó ń gbàdúrà máa káwọn ọmọ rẹ lórí òkú ẹ̀mọ́ o jẹ́ ká máa gbàgbọ́ ká máa gbàdúrà kò sí ọmọ mi láti mọ kọ́kọ́ bẹ̀rẹ̀ aago 9 ètò bá ti kéré táago 9 bá lù máa lè fi sọ pé mo palẹ̀ oúnjẹ ilé mọ́ táago 9 bá lù máa fún un tiẹ̀ ìwọ tó bá ti dàgbà táago 12 máa fún ẹ táago kan 1 bá a ṣe tán fi dàgbà ní ọkàn mi máa ń balẹ̀ lónìí tẹ́
tí kan bá fi pẹ̀lú pé dáàdì mo ń gbà àwọn ẹjọ́ ká máa tètè san kóṣù kùtù nítorí pé mo mọ̀ pé wọ́n ti mọ Jésù. mi ò mọ̀ àwọn tá a jókòó àwọn náà lẹ́yìn kan náà ṣùgbọ́n nítorí pé àwọn ìlà gbéṣẹ́ rán ẹ mọ́ gbàgbé pé ènìyàn àádọ́rin ni Jésù kọ́ pèsè iṣẹ́ o ṣùgbọ́n wọ́n kú 12. Kí ló dé? Nítorí pé wọ́n gbà pé dọ́kítì yẹn hard. Nígbà tí Pétérù wá bí wọ́n léèrè pé ó ń bèrè lọ́wọ́ Jésù pé àti kú 12 oníṣèwọ́ náà fẹ́ lọ bí. Pétérù náà mọ̀ lọ́wọ́ onígbàgbọ́ tó ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ní òde yìí. Having said this, can the four of you come to the front so I can present you the evangelist this side, the pastor this side. You failed the congregation. Gideon Sunday kí pastor. On my right, I'm going to be given the office of pastors, and the two to my left are going to be given the office of evangelist. Among the congregation, does anybody have a reason why these people should not be ordained? If there is say now, or keep your mouth shut eternally. Nígbà kejì, ó fi àwọn èèyàn wọ̀nyí ran agbó pé sẹ́nikẹ́ni nínú agbó ní ìdí pàtàkì tá a fi ní fi àwọn èyí jẹ àlùfáà tàbí evangelist. Bàbá ní ìdí pàtàkì ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ kọ́ tí wọ́n èèyàn bẹ́ẹ̀ kó panu rẹ̀ mọ́ láéláé. Ní ìgbà kẹta, àwọn méjì tó wà lọ́wọ́ ọ̀tún mi à ń fi ipò àlùfáà dá wọn lọ́lá lónìí. Àwọn méjì sanwó àlápá àlàáfíà mi à ń fi pàjé dá wọn lọ́lá. Bàbá ní ìdí pàtàkì látọ̀dọ̀ ẹnikẹ́ni tá a fi ní fún wọn sí ipò yìí irú ẹni bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ tàbí kó pẹnu rẹ̀ mọ́ láéláé. Nígbà tí o ti ṣe ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù ó yẹ kojú yín sí yìí. Silence. The Spirit of the Lord is upon me because He has anointed me to preach the gospel to the poor. He has sent me to heal the broken-hearted, to preach deliverance to the captives, and recovery of sight to the blind, to set at liberty them that are bruised. Brothers and sisters, the preaching of the gospel which Jesus Christ, the Savior of the world, devoted
all his life through to do, and ended it upon the cross at Calvary, and which is his apostles took up to spread further, is this work we are called upon to do, till it reaches all the corners of the world. If any man desire the office of evangelist and pastors, let me say at this juncture that in this ministry, nobody becomes a pastor except you first of all reach the position of evangelist. For evangelist to senior evangelist, for senior evangelist to pastor. But according to the word of this prophet, how beautiful are the feet of him that brings good tidings of peace, that publishes good tidings of joy. And so you cannot be satisfied yourself always in this glorious post. The work you are called upon to do is to preach full salvation from sin and sickness to the unbelievers, individually and to a group, in order that they might be saved and become the church and the body of Christ, that they might become heirs and joint heirs of heavenly life, and that the light of Christ might shine all over the world. Behold, he who calls you to be a fisher of men has said that he will be with you to the end of the world. If you are taught deeply and are boldly determined before answering this call, will you conscientiously answer the following questions? Please open the liturgy in your hand to page 32. When I read the paragraph, you answer by saying what is written there. Yes, by the grace of God. Are you there? Yes. Are you prepared to do this work according to the scripture and after the pattern laid down by saintly evangelists, not employing fake and without envying the gift of the post or the post of a pastor or the work of another person for which you are not sent? Can you answer? Paragraph 2. Have you accepted to allow only the power of God and the Spirit to make use of you always, without employing any other means? Ẹ pariwo kán máa gbọ́ o, àwọn tó wà lẹ́yìn ò gbọ́ yín o. Yes, by the grace of God. Aha. Are you prepared to set yourself an example to your hearers in all godliness, in order that others, many, may not stumble by your lifestyle? Yes, by the grace of God. That other people will not stumble by your lifestyle? Yes, by the grace of God. Good. Is your heart ready to keep the unity of the Spirit with your leaders in Christ and sound teaching, which the authorities of the church have allowed for teaching directives and for the discipline of the church without following the dictates of your heart to cause division? Yes, by the grace of God. Are you prepared to be obedient to the authorities of this ministry and the plan they might be led by the Spirit of God to make for you and for their warnings and discipline? Yes, by the grace of God. Have you accepted
that any work God might have done and will do through you in this ministry is God's and not yours, Yes. so that you will not claim personal property. 7. Will you stay clear from the desire to amass wealth, which makes some workers make merchandise of the sheep of God by demanding unworthy gains from them, for instance, offerings and other demands which are against the work of God and which speak ill of the ministry? Yes, by the grace of God. 10. Now, let people take those things from or lay it before this altar and kneel down. So today the last one. So today the last one. Okay. Ajá kìbọ̀ kò ló ẹgbẹ́ ìkejì sọ́run ọmọ ọ̀yọ́ ti. The pastor, the one you break them open, and hold it with your 2 hands. Ẹ̀fẹ̀sẹ̀ bákan ká. Oníkíní ni ṣé kò sí kékeré? Ẹ̀sẹ̀ mi kan wà ń bẹ̀ ẹ̀rọ àpò ẹ̀ èkejì kọ́. Ẹ̀ka gbé kọ́rùn nìkan. Ẹ̀yọ. Ó yẹ gbé kọ́rùn nìkan. Good. Ẹ má wọlé ó ti dá bẹ́ẹ̀. Sọ̀rọ̀ ilé ẹ̀jẹ̀ fúnra ayé àtúntò tó ti súnmọ́ rẹ̀. Ṣùgbọ́n ìṣòro kò sí gbé kalẹ̀ àwọn ìṣòro ìdáná gbọ́dọ̀ kan wá lọ. Ọjà náà kò ní gbogbo rẹ̀ tó náà máa àti ẹ̀yà funfun. Ẹni kò bọ́ kọrin sókè sí asán tí kò sí bóyá tán. Lọ́dọ̀ gbogbo àwọn ọmọ tó lọ́wọ́ àti gbogbo ọlọ́run ìgbàlá rẹ̀. Àwọn ìṣàfẹ́rẹ́ tó ṣàfẹ́rẹ́ lọ́nà Jacob. Ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀nà ká sì pín sókè lọ́dún ayé ayé. Kí gbogbo ọmọ ilé wa. Gbogbo àwọn aṣọ wọn tọkàntara. Láti gbogbo ilé tó lé tó sì lágbára. Ìgbà tó lágbára ní ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀nà. Àsìkò tó kìlọ̀ fún ayé ayé kí gbogbo ọmọ ilé wa. Gbogbo àwọn aṣọ wọn tọkàntara. Àtọwọ́ ta fẹ́ fi ṣe àmì sí olórí àti tẹ́ gbé dání. Agbára Ọlọ́run kó wọnú rẹ̀ lọ. Ọlọ́run kó wọnú rẹ̀. Ọwọ́ rẹ̀ kó wà ń bẹ̀. Lánà gbogbo olúwa tó lé tó sì lágbára. Ìgbà tó lágbára ní ọgbà ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀nà. Àsìkò tó kìlọ̀ fún ayé ayé tó gbogbo wọnú ilé wa. Ó yà ní sí mọ́tò kàtàrà látòní lọ. Àti olùṣọ́ àgùntàn àti evangelist ẹni tó lọ pátápátá. Ogun oṣù tàjẹ́ tó mẹ́rin tó lórí tìmọ̀lẹ́bí kan tẹ́lẹ̀ bá wájú yín. Bí Ọlọ́run ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ogun tẹríba fún mi, ogun tẹríba fún ẹ̀yẹ pẹ̀lú. Ìbéèrè ni ogun tẹríba fún yín pẹ̀lú. Ogun ìdílé ìyá kò ní borí yín, ìdílé bàbá kò ní borí yín, tinú ìjọ kò ní borí yín, ogun àrìnà kò ní borí yín. Láti òní lọ, ẹ ti dé ní àmì orí Ọlọ́run bí mo ṣe ń dùn owó lórí lórí. Oṣó ló bá gbìyànjú láti dojú kọ yín yóò rí kú o. Àjẹ́ ló bá gbìyànjú láti dojú ìgbà kọ yín, ẹ̀yin ti di àpáta, ọ̀tá yín jẹ́ yín tí kì í mú òfò dànù ni. Tani gbogbo ìlú ọmọ náà ní ọgbọgbọ. Ìgbàjọ sọ́ọ̀lì jáde kó ní jí ti tara lẹ́jà kó ní gbóná àjọṣe àdúrà ní mímọ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ní ìjọba ìlú ló sá. Bọ́lá ní padà sẹ́yìn àwọn òkè láǹfò bí àgbò àti òkè kékeré bọ́dà kùtù. Olúwarì wọn ni wọ́n gbé olúwa níwájú Ọlọ́run Jacob. Ẹgbẹ́ sọ àpáta jẹ́ adágún omi àti òkúta ìgbọ́njẹ orísun omi.
Samagara Simi Igba Shara Iyadona Shadaya. Pàṣẹ fún ẹ̀yin ẹ̀mí àìrímọ́ lálágbára jùlọ tẹ́ máa ń fèdí dídí ẹ̀dá ni àti àjọ̀lọ́ lẹ́nu. Mo kó gbogbo ọ̀tá yín jọ. Mo kọ́ wọn lẹ́nu mọ́ kọ́ máa lè sọ̀rọ̀ rárá mọ́. Tó bá sọ̀rọ̀ kó máa sọ rere pàtì. Bí àwọn ọ̀tá yín tilẹ̀ pọ̀ tí wọ́n sì ga bí òkè ńlá, olórí ẹ̀wọ̀n tilẹ̀ kó ti yẹ pẹ́rẹ́ lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀. Torí bẹ́ẹ̀ yìí ti bá Ọlọ́run dúró, ọwọ́ Ọlọ́run fún rẹ̀ kó wà lára yín, ọwọ́ rẹ̀ kó wà lára yín. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Àṣẹ́gun mo fi òróró ìdílé yín lórí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjọ Ọlọ́run ní ìjọ ìgbàlà ti Kristi ní àti káàkiri àgbáyé gẹ́gẹ́ bí aṣojú ìjọba ní ìjọ tí ẹ ń darí àti gbogbo ibi tẹ́ bá lọ láti máa dárúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run fún irúgbìn irú ọwọ́ rẹ̀ yóò wà lára yín. Ẹnikẹ́ni ẹ̀dá ènìyàn kẹ́nìyàn tó bá gbòòrò láti dojú ìjà kọ yín ọ̀run ló dojú ìjà kọ wọn. Afàmọ́ròyìn ọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ní ìjọ ìgbàlà ní orúkọ Bàbá, ní àṣẹ ti Ọmọ, ní àṣẹ ti Ẹ̀mí Mímọ́. Òun tó bí ráńdà. Èmi gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ikú àti àjíǹde Kristi nínú àjọ ìjọ ìgbàlà. Mo fàmìlóyìn ọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ní ìjọ ìgbàlà àti gẹ́gẹ́ bí adarí ìjọ tó ń ṣàkóso rẹ̀ ní orúkọ ti Bàbá, ní àṣẹ ti Ọmọ, ní àṣẹ ti Ẹ̀mí Mímọ́. Òun tó bí ráńdà. Èmi gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ikú àti àjíǹde Kristi nínú agbo ìjọ ìgbàlà. Mo fàmìlóyìn ọ́ lónìí gẹ́gẹ́ bí ajíhìnrere ní ìjọ ìgbàlà tí káàkiri àgbáyé. Bó ṣe ń kọrin ẹ̀mí káàkiri pé àwọn èèyàn bá ti gbóhùn rẹ kí adití kó gba ìgbọràn, afọ́jú kó gba ìrìnà, arọ́pọ̀ dìde ńlẹ̀. Ọwọ́ Ọlọ́run fún rẹ kó wà lára rẹ̀ ní orúkọ ti Bàbá, ní àṣẹ ti Ọmọ, ní àṣẹ ti Ẹ̀mí Mímọ́. Èmi gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ikú àti àjíǹde Kristi ní àjọ ìjọ ìgbàlà. Àyà ọ̀sọ́tà a sì fi àmìlóyìn ọ́ láti wàásù ìrere, láti gbèrò sọ́kọ̀ ìgbàlà ní orúkọ ti Bàbá, ní àṣẹ ti Ọmọ, ní àṣẹ ti Ẹ̀mí Mímọ́. Ẹ máa kọrin mú mi lò ó fún ògo rẹ, mú mi lò ó fún iṣẹ́ rẹ, èyí ó kù ayé mi, mú mi lò ó fún ògo rẹ, mú mi lò ó fún rẹ, mú mi lò ó fún iṣẹ́ rẹ, èyí ó kù ayé mi, mú mi lò ó. Ọlọ́run ẹ̀mí mú mi lò ó. Now may He who is able to keep you from falling and who is able to present you faultless before His glorious presence with great joy, God the only wise, God the Father of our Lord Jesus Christ, our Lord, to whom belong the glory, greatness, and power, make you perfect from today in all good works, strengthening you and establish you now and forever. Amen.
Àwọn gbọ́dọ̀ ti ṣe ìlú wa ṣe tọ́lá ní
Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ oníkàmí àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn
akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí No. 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation.